fún lọ́mọ aráyé ń pè lọ́kùnrin lọ́mọ aráyé ń pè lọ́kùnrin ẹni ọlọ́run bá gbàdúrà fún lọ́mọ aráyé ń pè lọ́kùnrin. Òṣùpá lé aráyé sọ pé kò gbó aráyé burú ilé ayé tó tó. Òṣùpá lé o aráyé sọ pé kò gbó aráyé burú. Ayé tó tó ayé àkámọ́ra. Bí ó mọ̀ pẹ̀lẹ́ ayé kò ṣe é bí mọ́. Ayé náà ní pegbá lọ́gbọ̀n, ayé náà ní pọ̀gbọ́n nígbà. Ẹ̀jẹ̀ tí ẹgbọ́n mi jọ retí mi ò jáyé ogún. Ilé ayé fẹ́lẹ́. Ẹ gbọ́ kí ló bàyé jẹ gan. Àìsàgbà bẹ́ẹ̀ nìkan o. Ẹ̀jẹ̀ tí ẹgbọ́n mi jọ retí mi ò jáyé ogún. Lára ń tó bàyé jẹ́ tí ò jáyé ogún mọ́ náà lẹ ti gbọ́. Àìfàgbàfẹ́ nìkan lára ń tó bàyé jẹ́ ni. Bẹ́ẹ̀ni tó ń parọ́ fún ọba àmọ́. Ẹni tó ń parọ́ fún lọ́kàn. Bẹ́ẹ̀ ni èèyàn méjì kì í pàdánù rọ̀. Ọdún ẹ̀kún ọmọ aláàbò. Òtítọ́ ti sọnù nílẹ̀ yìí. Ọ̀rọ̀ láti fi jẹ̀bọ́. Irọ́ ni kálukú wa fi lu ayé. Àfọwọ́rakàrà láti fi jẹ̀bọ́. Àfọwọ́rakàrà láti fi jẹ̀bọ́. Bẹ́ẹ̀ sì ni orí òtítọ́ òun náà l'Elédùmarè ló sọ wípé òun fi gbé ilé ayé dúró. Ànábì Gàbá. Àfi ká padà sórí òótọ́ náà láyé fi lè gún, Alágàbá. láyé fi lè tọ́, Ànábì Gàbá. láà fi lè kóra wa kúrò nínú hílà hílo nínú wàhálà tá a kóra wa sínú ayé tá a wà yìí. Ẹni Ọlọ́run fẹ́ o. Ẹni Ọlọ́run fẹ́ lọ́lọ́. Nígbà generation tiwa tún wá rí báyìí, báwo ni generation àwọn tí ń bọ̀ lẹ́yìn wa ó ṣe rí? Oṣù dáadáa fún. Àfi ká máa kún fún ìbẹ́lọ́run. Oṣù dáadáa fún. Bẹ́ẹ̀ oṣù dáadáa. Ṣé ẹ ti gbọ́? Bẹ́ẹ̀ bá wá fẹ́ bẹ́ẹ̀ bá kọ̀, ẹni tọ́lọ̀ ń bá ti fi so lórí, tẹ́ ẹ bá lẹ̀ ní gbà fún. Bí mo ṣe lè kó. Bẹ́ẹ̀ bá ṣe títí tí ẹ padà wá forí balẹ̀ fún náà ni. Tí mo ti ń ṣeré àjíṣàrí ṣeré oníwèrè bí mo ṣe lè kó ń dè. Ọ̀rẹ́ mi kan rí mi ń jò níyìn. Àbí lọ́gbọ̀n sẹ́yìn. Oníṣẹ́ lágbádá àbí támọ̀dò náà ń ṣe MC ni. Ṣé àjẹwò? Mo ní kí lórí tó fi sọ bẹ́ẹ̀. Àyìnbí ajé orí. Ó lóun gbọ́ pé lóun fẹ́ ṣe 25 years. Orí máa pa. Ìyẹn lórí stage tó ti ń ṣe MC. Ìlú máa pa lù. Ó ní tó bá wu kálukú náà ló lè máa fira ẹ̀ pé. Wọ́n dá ohun rere máa pa ṣù. Alára ní ń gbára ga. Kálúbáríkà lọ́rọ̀ náà. Bádìí ẹ̀ ọ̀bà wọnú ilé a sì bẹ̀rẹ̀. Kálẹ́kùn kálúbáríkà lọ́rọ̀ wá. Àlùbáríkà làwa ń béèrè fún. Ìgbẹ́ Àlùbáríkà la fẹ́ nù iṣẹ́ wa. tó fojú sábà àbíyá ló máa fọ́. Bọ́lá ń fa àlùbáríkà ṣiṣẹ́ wa. Mi lójú. Àlùbáríkà tó ti wà nù iṣẹ́ wa Ọlọ́run Elédùmarè dákun má gbà kú o. Ìgbẹ́ ìṣiṣi tó bá fojú. Àlékún àlùbáríkà Ọlọ́run fi sínú iṣẹ́ wa. Ṣùgbọ́n ẹ jẹ́ àgbàfẹ́ ni tọ́lọ́run bá ti gbà fún torí ẹni tó kọ̀ tí ó gbàfẹ́ ni tọ́lọ́run ti gbà fún olúwa rẹ̀ ó máa dààmú. Ẹ̀dùn ló ń bà mí ìjà o ẹ̀jẹ̀ rórí. Ẹ wo ṣáwá yẹn. Ṣé ẹ ti gbọ́ ẹ̀rọ rí dáadáa o? Wájà ló ń ṣe mí o. Kàmẹ́dùn ló ń bà mí ìjà o. Ẹni tí ò ṣe é bájà ẹ má bájà. Ṣáwá yẹn. Àwọn kan wà tó ṣe pé orí wọn bẹ́ẹ̀ ṣe wo àpáta ni. Ọmọ òkú rẹ̀ ẹnìkan kò máa nígbà tó lọ sá. Onítọ̀hún sọ. Ǹtẹ́ èèyàn bá ṣe náà ni ó gbà. Kò rọrùn kò pọ́síbù kò lè ṣeé ṣe. Kéèyàn gbàlùbọ́sà kó lóun fẹ́ lọ ká iṣu àbí kó fẹ́ lóun fẹ́ ká ata níbẹ̀. Lọ́wọ́ ọba Ǹtọ́ ọba ṣe náà lọ gbà. sí bó ṣe lájẹsára tó. Ẹ kàn máa ṣe ni Oníṣègùn jẹ́ ẹ lè bá a. kò béèrè lọ́wọ́ ọba Ẹ kàn máa lé ni ẹ lè mú. bó ṣe lájẹsára tó. Torí pé iṣẹ́ Ọlọ́run ni Bàbá kò ní kì í ṣe èèyàn. ọlọ́mọ ẹ̀ Ẹni tọ́lọ́run bá ti pè lé lórí ọ̀rọ̀ ó yọjọ́ ẹ jẹ́ á gbà fún un. ọmọ yóò lè mọ̀ pé gbogbo ìlà fò máa ilé fò gbogbo. Àìṣe Kọ́lá Ìlíàs rọrùn pìrìsẹ́ńtà Ajímọ́jàsá Ajímọ́jà nǹkan tó lè gun ọmọ ajípàgbébọdí ẹ̀ ní kùtù àìhòrò lónìí mi ọmọ agbóòrò pètè ńlẹ̀ aládé ìṣẹ̀ṣẹ̀ fún àwa lọ́mọ ládé Aláàfin ò bá wọn ládé nínú adóòrò láti bẹ́ẹ̀ tá a ti gbà fáláàfin. sọ bẹ́ẹ̀ pẹ́ apáyé lẹ́yìn. Iṣẹ́ tí mo máa ń ṣe rèé
àlùbáríkà là ń béèrè kọ́lọ́run fún àlùbáríkà ṣiṣẹ́ wa. àwọn ìdá wa rẹ̀ abilé ayé ta àwa yìí kọ̀ sọ pàjọ́ máa gbé kan àwọn ìdá. bẹ́ẹ̀ ni láyé tá a wà yìí a lè fira wálẹ̀ kò pọ́síbù ọlọ́run ti kọ́ wá papọ̀ àjọ máa tọlọrẹ́ẹ̀tì tá a bá jọ ń ṣe síra wa náà ni ṣùgbọ́n òótọ́ ni kẹ́ẹ̀jẹ́ á fi tò ó tá a bá ti dúró sórí òdodo tá a gbọ̀gá lọ́gàá tá a gbẹ̀gbọ́n lẹ́gbọ́n tá a gba bàbá ní bàbá kò sí nǹkan kan tó kù mọ́ kájọ máa gbégbé ayé ìrọ̀rùn ni kí gbogbo ẹ̀ máa lọ ní mẹ̀lọmẹ̀lọ. wọ́n ní bí òwe là mọ́lúlù àgídìgbò ọlọ́gbọ́n ló máa ń jó ọmọràn ló máa ń mọ̀. igbó ọ̀dájú làwọn rè yí ọmọ tí yóò. kọ́lọ́mọ ó kìlọ̀ fọ́mọ ẹ̀. kó má ṣe sọ bá. torójú agbamiládé ẹni tí ò bá lè wẹ̀ kó mọ̀ ṣe kíni kó mọ̀ ṣe kán ludò. ikú olè ọ̀la ò fara lé àtúbàrí ìkẹ́ o. láṣẹ Ìdùmarè a ní fọjọ́ ọlọ́jọ́ lọ a ní kúkú ìyá ṣùgbọ́n ẹ rántí pé ọmọ ọlọ́mọ báyìí là á ránṣẹ́ dé tòrutòru. béèyàn bá gbé ọfà lé ọ lọ́wọ́ àbó gbé rọ́bà lé ọ lọ́wọ́ àbó gbébọn lé ọ lọ́wọ́ tó ní kò ń so bí léèrè pọ́ ọmọ tiẹ̀ ń kọ́ ajá mọ́mọ́ tiẹ̀ fún lọ́mú ọmọ tòdù ọ̀yà kì í mọ́lẹ̀ ìwé òṣèrónú ọmọ ń bẹ́ lé ìyàwó ń bẹ́ lé àgbàlagbà wa ń ṣe lágbálágbá káàkiri àdúgbò ọjọ́ mọ́ tó ń ṣe yẹ́kọ́dì ẹ̀ ó pé ni mò ń sọ fún ọ torí bídì bá ti bàjẹ́ tónídìí ni ọ́ dáa mo lè gòkè mo lè sọ ara báyìí ní fàbọ̀ sí bẹ́ẹ̀ sì ni tá a bá fi èwe wa ṣe àgbà ó béèrè. àwọn tẹ́ ń kú fún àwọn tẹ́ ń kiri ayé káàkiri fún àwọn tẹ́ ẹ fẹ́ para yín lé lórí wọ́n mọ ibi tí ẹ ti ń pàdé wọ́n á ṣe fàájì wọ́n á rẹ́rìn-ín wọ́n á tàpá sókè àwọn ọmọ yẹn ni ò mọ tí ń ṣe wọ́n. ọ̀rọ̀ mi pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni ó tún wá pẹ̀ka nbí ọba rí ọyà lọ nbọ ọba ṣe rò náà ló ṣe rí bó ṣe ń rò lọ́kàn rẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe rí. àríṣetọ́lá Ilyas ìrọ̀rùn pìrìsẹ́ńtà gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ bá ń sọ fún Elédùmarè ẹ̀ nàka sí mi pé n tó kù kọ́dún yìí tí è parí Elédùmarè dákun má gba ẹ̀mí mi. má jẹ́ ń fọjọ́ ọlọ́jọ́ lọ mo bẹ̀rẹ̀ ọdún 2024 pẹ̀lú bisimilayi ó kù dẹ̀dẹ̀ ká parí ẹ̀ ọlọ́run jẹ́ ń yọrí ẹ̀ pẹ̀lú alihamudulilayi. ntọ́kù kọ́dún yẹn parí ọlọ́run má jẹ́ ń dàgbé gbìn má fi mí dòbí láàmú má fọmọ dà mí láàmú. ọlọ́run jẹ́ ń rí ìparí ọdún ìláyọ̀ àti àlàáfíà. má bá ìsàn ṣe mí má fi ṣaya mi má fi sọmọ mi. kárí bá ti ṣe kárọ́nà gbégbà. àríṣekọ́lá Ilyas mo dedicate eléyìí fún ìyá tó bí bàbá mi ìyá wa Awanet Oyèfúnkẹ́ kọ́lọ́n kó bá ń forí jì màmá ló ń gbé wá káàkiri nígbà tá a wà ní abúlé Ìdíròkò níwájú Kájọlà nílùú fún Ọ̀ṣun níjọba àbílẹ̀ Òròlú. bó o sí ọ̀jẹ̀ lọ̀rọ̀ màmá wọ́n wà dynamic orí àwọn a máa sọ fún wa pé báyé bá yí máa báyé yí ni bọ́ ọ bá ń gbọ̀nà kan tó o bá rí pé ó tún kù díẹ̀ káàtó tí ò ṣe dáadáa change ẹ̀ wá ọ̀nà míì gbà àwọn ni wọ́n fi kọ́ wa kọ́lọ̀ nǹkan bá ń fi orí jin ìyá tó bí bàbá mi àti bàbá tó bí mi lọ́mọ àti gbogbo òkú kálukú wa tí ń bẹ ní ọ̀run alákejì gbogbo wa náà jẹ́ àṣìṣe eré lẹ̀ torí pé tá a bá ṣe lónìí ọ̀rọ̀ ìtàn ní ọ̀dà tó bá di ní ọ̀la
wọ́n sì gbàgbé pé atakóró wọnú àdó Bọ́lá kò lè mọ́mọ rẹ̀ wọnú ẹ. Ṣìkúnná rẹ̀ sà. mo fi Olódùmarè bẹ̀ wá ẹ jẹ́ á ṣe dáadáa Òkè dáadáa náà oní ọmọ tọ̀ wá lẹ́yìn nígbà tá a bá sí mọ́. ó ní ẹsẹ̀ ọlọ́bẹ̀ ṣe gbẹ̀yìn tẹ́ bá mi fìfẹ́ jẹ́ kó àìbínú. ẹ tún bá mi láìkí ilé ẹ kọ́mẹ̀ntì ẹ ṣíà rẹ̀ ẹ ṣíà rẹ̀ lógúnlógún ẹ ṣíà rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ fi ọ̀rọ̀ tí ń bẹnu rẹ̀ tó jẹ́ àríkọ́gbọ́n ẹ fi ṣe ọgbọ́n ṣe. ẹ má wò pé ọmọ kékeré ló ń sọ̀rọ̀ ẹ jẹ́ á gbà wípé èèyàn á máa jọmọdé náà tí Olódùmarè á sì gbé sípò àgbàlagbà. a sọ pé kó àgbàlagbà àwọn èèyàn náà ní sọ pé àwa náà ti wà nípò àgbàrun torí pé táwọn àgbàlagbà ń ṣe làwa náà ń ṣe yìí kọ́lọ́hún kó mọ́ dá wa dá bùkátà wa. ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọlọ́wọ́ bọ́tì mi nílé agbára nítòní Isiaq Ibrahim ọmọ wọn nílùú Ìlóbù ọmọ Ìyẹ́kù eléyìí sáré sáwó. Fáìsà àjọwà nílé agbára lónìí ni ọmọ bá mi Fàsánsí Jímọ̀ bẹ́ẹ̀ ni ọjọ́ ńlá bàbá àgbàlagbà olówó orí ọkọ gbogbo àwọn ìyá yẹn Àjàní bàbá Fáìsà bétí ẹ bá ń já ọmọ ní ń perí bàbá Abdullahi àjọwà nílé agbára lónìí ni olówó orí ọkọ Maimunat ṣèṣe pé mo ti fẹ́ dájà alẹ́ báyìí àbá mi lò ìyá gbogbo wọn Alájà Gàníyà àti Abíọ́lá Oyèlékè aya rọrùn nínú ilé rọrùn kò ní bàjẹ́ fún ẹ. iwájú lọ̀pá ìbí tí gbogbo wa máa rí sí a máa bẹ ìran ọ̀bẹ ní bẹ́sùn ìran àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ ẹ̀nà o wọ́n máa sẹnu déédéé síbí ní àyín mo ní ẹ láìkẹ́ kọ́mẹ̀ntì tó bá mi ṣíà rẹ̀ ó dìgbà.